Mo kí wa ní ọkùnrin, mo kí wa ní obìnrin, mo kí lọ́mọdé, mo kí lágbàlagbà, mo kí gbogbo ojú tí ń wò mí, mo kí gbogbo ojú tí ó máa padà wò mí o. Mo ṣe ẹ̀làbọ́rú, mo ṣe ẹ̀làbọ́yè, mo ṣe ẹ̀làbọ́yè, ẹ̀làbọ́yè bọ́ ṣíṣe. Gbogbo ojú tí ń wò mí, mo kí wa dáradára. Tí ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo ibikíbi ní ìkànnì YouTube yìí, jọ̀wọ́ iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí dákún, ò ní mú sí láyé rẹ. Ayé rẹ ò ní dojúrú, ọ̀rọ̀ rẹ yóò jásí rọrùn, yóò sì jásí rere tó fẹ́. Lágbára Ọlọ́run, bá mi like, kó dẹ̀ comment, kó ṣe àṣẹ rẹ̀, kó wá tún bá mi pín sí bí ọ̀nà bí mẹ́wàá. N ṣàdúrà nítorí nǹkan kan, a ní mú sí láyé wa. A ní mú sí. A ní mú sí. Ó mọ̀ pé ẹni tí ń bọ́ sọ̀rọ̀ yìí náà, ṣóń gan lówó lọ́wọ́ ṣá. Má lọ rò ó, má lọ rò rárá. Tó bá rò bẹ́ẹ̀, ó sùn. Àlàyé ń lọ ni o. Àlàyé ń lọ fà. Èmi ń lọ gidi. Ṣé o gbọ́ mi yé? Hello ma. Hello ma. Ma? 20 mi ò tí wọlé. Ṣé ó yẹ kí 20 kan ti wọlé bí ọ̀nà bí ìpele mẹ́rin? Ṣé kò tí approximate ẹ̀ síbẹ̀? Ó dáa, alert mi yòókù náà wọlé. Ó dáa, ṣé gbọ́? So, ẹ má jẹ́ kí ká tanra wa jẹ. Ògún ń bẹ. Ọlọ́run, ògún ń bẹ. Olódùmarè ń gbọ́. Ẹ wò ó, kìí ṣe wọ́n ní wọ́n pé 10 minutes péré mo fẹ́ lò. Màá dẹ̀ ṣàlàyé rẹ̀ yékéyéké fún yín. 10 minutes òun ní mo fẹ́ lò. Màá ṣe àlàyé rẹ̀ yékéyéké dáradára. Wò ó sórí irun orí mi, èyí tí ò ń wò yìí, àfàtán lásán ni wàá bá mi fà. Tó bá tún lè fá tẹ́dì rẹ̀ gan mọ́, tó lè fá gbogbo àwọn eléyìí náà mọ́, wàá fá irun yẹn tó máa dán dáadáa. Tó bá ti fà tán, kò síbi kan. Tó bá ti kó, ọjọ́ tó bá fà, ìjọ náà ló ṣe iṣẹ́ yìí o. Kì í ṣe pé wàá dá ọjọ́ sí, àbí wàá máa ṣẹ̀ mọ́ ní pé ó dijọ́ méje, ó dijọ́ mẹ́ta ń bọ̀. Ẹ jọ̀ọ́ má bínú, ẹ dákun. 10 minutes wa kò lè kọjá. Kì í ṣe pé wàá sọ di ijọ́ méjì tàbí ijọ́ mẹ́ta tàbí ijọ́ mẹ́rin. Wàá bá mi wá ewé ọgbọ́ 201. Ewé ọgbọ́ 201. Yá ṣéwù. Ẹ̀yin ọ̀gá mi. Ẹ̀yin ọ̀gá mi. Tí o bá ti bá mi wá ewé ọgbọ́ 201, 201 yẹn ó máa jẹ́ 201 lákọ̀ọ́kọ́, 201 lẹ́ẹ̀kejì. Tí kò dẹ̀ dàlù, kó mọ̀ pé ó farabalẹ̀ ká ní. Má wàá ká, má já èyí tó ti gbó púpọ̀ jù. Èyí tó sì jẹ́ tó ń fresh dáadáa bọ̀. Ó ní, ẹ lọ máa gbá bọ̀. Ọlọ́run ló ṣe o, Ọlọ́run ló ṣe o. So, wàá lọ bá mi já èyí tó fresh tí kò tí gbó jù torí kó lè pick dáadáa. Ó ní mò ń sọ, kó lè pick dáadáa. Ìta ni mo jókòó sí, ẹ má bínú. Ẹ sì nínú ọ́fíìsì ni. Ẹ jó díẹ̀, ẹ jó bọ́ọ̀ yẹn díẹ̀. Ẹ jó bọ́ọ̀ yẹn díẹ̀.
torí ó ti ń tajú o. Jẹ́ kí n ṣàlàyé ẹ̀ dáadáa kí ẹ lè yé yín. Ó fa irun orí rẹ̀ láfàtán. Wàá bá mi já ewé ọgbọ́ tí kò gbó púpọ̀ jù 201 lọ́nà méjì, that is 402. Wàá sílẹ̀tì 201 àkọ́kọ́. Ó gún nínú odó tí kankan ò ní ta dànù. Wàá gún gbogbo ewé yẹn nínú odó tí kankan ò ní ta dànù. Wàá lọ irun orí rẹ̀ lójú ọlọ tí kankan ò ní yìnrìn dànù. Jẹ́ kó kún dáadáa o, jẹ́ kó kún dáadáa o. Owó ẹyọ 201 tí kò lújú. Owó ẹyọ 201 tí kò lújú. Wàá bá mi mú ewé ọgbọ́ yìí àti irun yìí. Wàá wá ṣẹ̀ wá kó papọ̀ sí ojú ọlọ. Wàá wá gún papọ̀ tí ó kúnná dáadáa tí kankan ò ní ta dànù. Wàá wá pò mọ́ ọṣẹ. Ó bá ti pò mọ́ ọṣẹ, omi òkun, omi ọ̀sà, omi àgbọn. Ó ní wàá fi po ọṣẹ yìí. Tí o bá ti pò tán, wàá wá bá mi mú ewé ọgbọ́ 201 yìí. Wàá bá mi fi tẹ́lẹ̀ igbá oníkókó, ìyẹn tí ń jẹ igbá ajé. Wàá síjú rẹ̀ sókè ni o, kì í ṣe pé wàá máa dàbò lẹ̀ o. Ó síjú ewé yẹn sókè. Gbọ́ mi lágboyé sọ. Bá ti síjú rẹ̀ sókè, wàá wá kó owó ẹyọ yìí. Wàá tó máa yíká rẹ̀ dáadáa tí ó kò tó lé orí ewé yìí. Tí o bá ti tò lé ewé yìí lórí, wàá kó ọṣẹ yìí bò mọ́lẹ̀. Wàá lọ bá mi wọ ẹyẹlé funfun ẹyọ kan. Ẹyọ. Wàá bá mi pa sí. Àkùkọ adìẹ ló bá lò, ṣùgbọ́n ó lè mọ́ funfun tán. Wàá pa sí orí ọṣẹ yìí. Wàá dé padà. Wàá so òṣùká aṣọ funfun. Wàá gbé ọṣẹ yìí lé lórí. Ọmọ ìyá mi, ọjọ́ kẹta ni wàá bẹ̀rẹ̀ wíwẹ̀ rẹ̀. Wò ó, tí ò bá kí Ọlọ́run kú iṣẹ́ lára mi, tó bá kí Ọlọ́run kú iṣẹ́, a jẹ́ pé wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ wípé o ò lè jẹ́ èèyàn mọ́ ni. Ó rí bí mo ti rọra ń sọ jẹ́jẹ́. Jẹ́ kí n tó sọ lẹ́ẹ̀kan sí i kí àkókò tí mo program kó má bàá pẹ́. Wàá lọ bá mi wá ewé ọgbọ́ 201 lọ́nà méjì, that is 402. Owó ẹyọ tí kò lújú tó jẹ́ owó ẹyọ original. Wo dáadáa o, kó jẹ́ original o. 201. Owó ẹyọ náà 201 tó jẹ́ original. So, omi òkun, omi ọ̀sà, bẹ́ẹ̀ ni pẹ̀lú omi àgbọn. Wàá bá mi mú ewé ọgbọ́ èyí tí kò gbójú yìí. Wàá gún nínú odó tí ó kúnná dáradára. Ní kété tí ó bá ti kúnná dáadáa, ó lọ irun àfàtà irun orí rẹ̀, ó gún lójú ọlọ. Wàá wá kó ewé ọgbọ́ tó gún nínú odó yìí tí kò ta dànù. Wàá kó sí ibi ojú ọlọ yìí. Wàá ṣẹ̀ṣẹ̀ tó gún tí ó kúnná dáadáa. Wàá pò mọ́ ọṣẹ. Wàá fi omi àgbọn, omi òkun, omi ọ̀sà. Wàá fi pò. Tí o bá ti fi pò dáadáa, ẹyọ. Wàá kó ewé ọgbọ́, wàá síjú rẹ̀ sókè. Ó kó sínú igbá oníkókó. Ó síjú ewé ọgbọ́ yìí sókè ni o, kì í ṣe pé ó dojú rẹ̀ délẹ̀. Ó máa pé 201. Wàá kó owó ẹyọ 201 yẹn, wàá kó tẹ́lẹ̀ rẹ̀. Tó bá ti kó tẹ́lẹ̀ rẹ̀, Olódùmarè o, wàá kó ọṣẹ yẹn lé lórí. Wàá pa ẹyẹlé funfun ẹyọ kan. Ẹ̀jẹ̀ rẹ̀ wàá ro sí orí ọṣẹ yìí. Ó lè jẹ́ ẹyẹlé yẹn, ó sì lè lọ bò mọ́ orí àkìtàn. Tó bá ti bò mọ́ orí àkìtàn, ọmọ ìyá mi, kò sí àbúrú kankan bẹ́ẹ̀. Owó ni. Ó máa wẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta ni wàá máa wẹ̀, kò ní gbólóhùn. Lẹ́yìn ọjọ́ kẹta, ó ní wíwẹ̀ rẹ̀. Kò sí gbólóhùn kankan tó fẹ́ máa pè pẹ̀lú kẹ̀ǹkẹ̀ tuntun. Ó lè wẹ̀ tán kó má jẹ́ èèyàn. Àfi t'Ọlọ́run bá korí burúkú mọ́. Gbìyànjú, pín o, kó sì pín dáadáa. Ó rí pé mo ṣàdúrà síwájú sí i, kò jẹ́ bó ṣe jẹ́ o.